lo mọ̀ ẹ tí wà strong spiritually ẹ pé Kennedy ẹni tẹ́ bá wẹjú tó ní ẹni tẹ́ bá wẹjú yóò mọ̀ rírì kúrì yóò mọ̀ nígbà èèyàn physical world ló sì mọ̀ tó bá wẹjú kò ní kó rí ọ̀rọ̀. Mi mọ̀ bóyá lè gbà mí láyè sá ṣẹ́rí kan tẹ sọ́ọ̀sì in astrological kìíní ṣẹ́rí ẹni tó ń lo òmọ̀ tó wẹjú tó sín ojú tó ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó ṣì ń rí ó ṣì ń rí nǹkan under this our planet. Ṣé understand? Ó ní nǹkan tá a máa ń pè ní pineal gland ibi third eye ló máa ń pè tí yẹn bá ti wà activated ìyẹn ló fi lè máa rí spiritual world. ẹni ọ̀dọ̀ ẹ ti gbé lọ sọ́dọ̀ àwọn òyìnbó èmi ń sọ̀rọ̀ nípa tiwa direct. Tiwa direct. dádì ẹ jẹ́ sọ kọ́kọ́ fún mi ṣẹ́rí astrology tẹ̀ rí ẹ̀ òun ni ó dà àkọsẹ̀jáyé táwọn babaláku bàbá wa máa ń wò gbà yẹn. àní mo sọ fún pé ọkọ̀ wa fi irọ́ gba òtítọ́ lọ́wọ́ wa ni káwálé accept títí wọn òun lọ́sẹ̀ wá gbé astrology wá sí. tí Yorùbá lè mi bá tí ọ Yorùbá lè mi bá yìí sọ yìí. òun náà ni kò sí ní under physical world ló wà kò sí spiritual world. ìtí ó máa rí ní nǹkan tó sì wà bíyọ́ tí ẹ lè mọ physical thing nǹkan tẹ́yìn gangan sẹ́rí tí máa ní mo wẹjú sí bóyá wọ́n fi bóyá ẹ fi oògùn sínú oúnjẹ tẹ́ pé màá rí. bẹ́ẹ̀ni àárín náà. ṣé spirit ló fògùn sínú oúnjẹ ṣé bẹ́ẹ̀ yẹn ni ṣé bí wọ́n lọ wọ́n bù sí ni nǹkan tí mo lè rí nìyẹn. téèyàn bá ń wá mi bọ̀ àwọn tó ń rí nígbà tó ń bọ̀ wọ́n rí kó ń bọ̀. ẹ tí ọdún sàǹkan tí mo sọ. àgbọ́yé. bó ṣe ń rìn bọ̀ yẹn gbogbo yẹn ló ń rí for physical world nìyẹn gbogbo yẹn ló ń rí bó ṣe ń bọ̀ yẹn èmi náà ó máa rí láti lé mi pé èèyàn ń wá mi bọ̀ mo wẹjú nìyẹn kò lọ kò sí ní spiritual level at all. ìṣẹ́rí lẹ́yìn sọ yìí pé ẹ rí i pé mo ti sọ̀rọ̀ mo ti ṣe kinní lórí ẹ̀ fídíò lórí ẹ̀ pé ìfún tá máa ń sọ pé àjẹ́ ẹ̀mí àìrí ni wọ́n ń pè lájẹ́ ẹlòmíì máa ń wà nú ẹgbẹ́ àjẹ́ tí ò sì ní mọ̀. ẹlòmíì máa ń wà nú ẹgbẹ́ àjẹ́ tí ò sì ní mọ̀. Chicago ẹ bá yẹ kí à ń gbọ́ bọ̀. àgbọ́yé masha Allah. báyìí ẹ wọ mi wọ̀ kú wọ̀ mi ì ní jẹ́ ẹ wọ́ mi ẹ bá mi já ẹ bọ́lẹ̀ bítẹ̀kì àbí kí lórúkọ yìí. ẹ má ti drop mi sir ẹ má drop mi ẹ jáde wọn bá lọ báyìí. èmi náà á lè sọ̀rọ̀ títí tábàlì pé ká máa wọnú lecture lọ ó máa deep gan so ìtàlámà so èmi máa wọnú lecture. Allahu akbar Ọlọ́run tóbi lọ́ba. nǹkan tí mo kàn máa ń sọ fáwọn èèyàn ni pé Ọlọ́run ti parí iṣẹ́ ṣẹ̀dá lára àwọn màlẹ́kà gan máa ń jowó àwa ọmọ ènìyàn nítorí pé kí ni wọ́n máa wò pé nǹkan t'Ọlọ́run parí sáwọn ènìyàn lára kò fún àwọn because spirit are just one way traffic they are one way traffic ní lẹ́yìn wọn ní gangan tó fẹ́. ẹ̀rí tí bẹ́ẹ̀ gbàgbọ́ pé wọ́n ní àwọn kan fallen angel do you believe that. mi ò believe gbogbo yẹn mi believe cherry gbogbo scriptures yẹn irọ́ ni gbogbo ẹ̀ tábà ní ká máa tú sí irọ́ ni. ẹ má dára yín láàbù mo ti mọ̀ pé mo kàn béèrè lọ́wọ́ yín ni. irọ́ ni gbogbo scriptures yẹn. ẹ jẹ́ kí n sọ àwọn kan fún yín àwọn kankan wà tí pé wàláì tẹ́ bá tú díẹ̀ dáadáa fake ni irọ́ ni wọ́n gbà wá láfíríkà ni. irọ́ ni gbogbo ẹ̀ pátápátá gbogbo scriptures yẹn irọ́ ni pátá. mi ìfẹ́ àní mo ní prof mi yẹn ló já mi. ìfẹ́ lọ síbẹ̀ sẹ́ni ẹnìkan béèrè lọ́wọ́ mi ó béèrè lọ́wọ́ mi mo á rẹ́rìn ó ní ṣe náà wà sálìjánà wà mo ní tí iná bá wà sálìjánà bá ti wà mo ní ajẹ́ pé ńjọ́ tí èèyàn bá ti kú mo lálẹ́ kí àmì ti bẹ̀rẹ̀. mi mà bóyá ọ̀dọ̀ tí bóyá nǹkan tí wọ́n yẹn bóyá gbọ́ yé sá. dádì lọ́dọ̀ tèmi sà kò sí nǹkan tó ń jẹ́ iná. èmi ò ẹ tí gbọ́ mi ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ fagun
Mo ní tó bá ń wà sí kòótọ́ a jẹ́ pé dọ́tẹ̀ èèyàn bá ti kú. Tó bá ti kú. Màlìkí àmọ́ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Nínú ayé ta wà ń bí nínú ayé ta wà yìí iná wà àlìjánnà wà o. In what way, sir? Sẹ́rí iná ayé ló ṣe Ọlọ́run fi jó wa o. Sure. Àmín. Sure. Iná ayé ni òsì Ọlọ́run fi jó wa o. Sure. Kábíyèsí ni Ọlọ́run àgbàlagbà. Ẹ lọ bèrè rẹ fún ẹni tí ò rí jẹ lánàá tí ò rí jẹ ń jẹta. Ó tọrọ ní sà. Ó tọrọ lẹ sọ̀rọ̀ 100. Ó ṣàlàyé fún yín tán pè mí ná. Ẹ wá lọ sí wọ́ọ̀dù àwọn èèyàn. Ẹgbẹ́sẹ̀ tí mo ń ṣe ó gbà mí ó pàmìtì mi kí n lọ sílé àwọn olówó ń gbà yẹn. Mo wọnú ilé ẹnìkan mo ní wá o. Mo ní àgbọ̀dọ̀ mo ní iṣẹ́ máa pélé iṣẹ́ mi àlìjẹ́ dàbí ká sọ pé lè gangan ní ẹ̀fù. Káì. Ẹ wá yẹ kí n ta yìí àwọn ọ̀tọ̀ ní pé mo lówó ọ̀tọ̀ ní pàṣírí mi bò. Bẹ́ẹ̀ni. Ó ti yé yín gbogbo ẹ tí wọ́n bá jẹ́ sálárì àná láyé wà láì ìdàlẹ̀ ìṣòro láì làásìm olówó lọ́wọ́. Kò lówó lọ́wọ́. Olówó lọ́wọ́. But mo ní question kan sà. Okay, go ahead. Ṣé mo lè béèrè sà? Ẹ béèrè tí wàá bá ka. Ṣé lóòótọ́ ni pé èmi ní dáhùn sí ọ̀bọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sí i. Ṣé lóòótọ́ ni pé èèyàn máa ń reincarnate? Of course. Like tí èèyàn bá kú ṣó tún padà bọ̀. Because ìwé wọn fi yé wa pé lẹ́yìn ikú ìdájọ́. Ìgbàgbé lórí yẹn èèyàn máa ń padà wá. Ẹni tó bá fẹ́ni mo sọ fún yín mo ti sọ kọjá kẹ tó dé méjì ní rìn. Téèyàn bá kú lágbàlagbà ẹ̀mí ẹ̀ máa ń padà wá lọ ayé tó tún padà wá ní tó tún kó sínú tó tún bí lọ́mọdé. Mo sì ní proof kan dẹ̀ wà tán bí ọmọ ní kékeré nígbà tí arábìnrin yẹn lóyún ọ̀ràn pé ó lóyún nígbà yẹn ni bàbá ẹ̀ kú nígbà tán máa rí ọmọ yẹn exactly bí bàbá yẹn ṣe rí náà lọ́mọ yẹn ṣe rí ọ̀ràn pé lábẹ́ ọ̀run ló gbé ọ̀ràn pé lábẹ́ ọ̀run ló gbé kinní yẹn. Reincarnation ó real 100%. Ẹ̀kọ́ dẹ̀ fi yé wa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan-an. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tí omi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ tó ẹ̀kọ́ lè gbà wá láyè ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ because mo kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ gan. Ẹjọ́ sá mo fẹ́ jẹ́rìí sí ìkọ́tẹ́ sọ yẹn sá. Mo fẹ́ jẹ́rìí sí ìkọ́tẹ́ sọ yẹn ló jẹ́ kí n sáré wọlé. Nígbà tí mo wà ní kékeré ó ní bọ̀bọ̀ kan tàjọ dàgbà. Bàbá ẹ̀ àtòun náà wá sọ sítórì fún mi. Wọ́n wá sọ fún mi pé ìkúnlẹ̀ ìkẹrin sí karùn-ún òun ni ìyá bọ̀bọ̀ yẹn wá ti lọ. So the last one tó máa lọ bàbá yẹn wá gé ní ìka ẹsẹ̀ ó gé ní ọwọ́ ó gé ní a lot of places. Nígbà tó máa bí ọmọ yẹn sì wà láyé bí n bá yín sọ̀rọ̀ yìí o mo dẹ̀ ṣe rí ní last few months. Nígbà tó máa bí ọmọ yìí ibi tó ti gé ọwọ́ yẹn tó ti gé ẹsẹ̀ yẹn bó ṣe bí ọmọ yẹn nìyẹn. So ẹsẹ̀ yẹn ìka yẹn ò dẹ̀ síbẹ̀ up to now bí n bá yín sọ̀rọ̀ èkó síbẹ̀. Ẹ má bínú sáà ṣé rí ìtẹ̀ sọ yẹn bí àwọn ṣe rí international emere nìyẹn o ṣé rí nǹkan táwọn èèyàn máa ń get wrong. Emere they are spirit ó wá wò ni wíwò tó wá wò tí ò bá ti ṣà nǹkan tó wá wò another course ní entirely wíwò tó wá wò tí ò bá ti ṣà nǹkan tó wá ṣàpè ó máa tún padà ṣé rí òyìnbó báyé wa jẹ́ ṣé rí kíní tẹ́ ṣe yẹn nígbà tí ó kú for the last time yẹn àwọn bàbá ẹ̀ gé ẹsẹ̀ you understand wọ́n gé ẹsẹ̀ tó gé ẹlòmíì wọ́n máa sún níná ni so that wọ́n máa fi dá lóró pé ìwọ òun lọ òun bọ̀ òun dá wọn ní kíní. Bẹ́ẹ̀ni. So wọ́n dẹ̀ ní àwọn kíní tó máa ṣe so tó bá máa padà wá máàkì yẹn máa wà lára ẹ̀ ó dẹ̀ máa padà dúró. But even gan ìyẹn gan kò tún mú dúró because in their spirit. ẹja fìyẹn lẹ́bẹ̀ẹ́ o torí ibi tẹ́ ń gbé mi lọ yẹn ayélujára jẹ́ ká sọ̀rọ̀ nípa emèrè mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀. ìyẹn ò kí ń ṣe
reincarnation emèrè pọ́nbélé nìyẹn. sẹ́rí ẹ máa gbọ́ mi sẹ́rí reincarnation dúró lọ́tọ̀ emèrè dúró lọ́tọ̀ and ṣé emèrè tí wọ́n bá sọ pé ṣé emèrè ẹ bá lọ wò ó ẹ rí i pé yóò takò iye àwọn kan torí pé ọkọ àárín àtobìnrin ìdàpọ̀ ọkùnrin àtobìnrin ní dọ́mọ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ìtàn pè ní emèrè ẹ̀mí ni. ẹ̀mí ni spirit lòun ó kàn wá wò ni. ẹ̀gbọ́n ìtàn pè ní emèrè ẹ̀mí ni ẹ̀mí yẹn là ń pè ní ọ̀rọ̀. ẹ̀mí ni bọ̀ púpọ̀ wọn a máa jẹ́ ọmọ omi. ẹ máa gbọ́ ọmọ omi ọ̀nà omi gbogbo ọ̀ràn tí ẹ̀ ojú rí nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ni. ìwọ máa kárí wọ́n ti lù wá jìbìtì lọ sẹ́yìn. wọ́n ti lù wá jìbìtì gan wọ́n ti wáyé Áfíríkà jẹ gan Ọlọ́run máa gbọ́. wọ́n ti rí síwájú. ọmọ sọ́njọ́ tí wọ́n jọ ìláìpẹ́. ó ti rọ́pò. wọ́n ti rí future Africa síwájú. mo máa ń sọ kankan. Assalamu alaikum. Wa alaikum salam. ẹ ó dán. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé Ismail lórúkọ yín ẹ ó dán. Tẹ́ bá ẹ tí máìkì yín náà ẹ ṣe. Tẹ́ bá ti kàn yín á sọ fún yín. Btech ẹ ó dán. Ṣé rí ọ̀rọ̀ emèrè is beyond what people think. Ṣé tí wọ́n ti wọ́n sọ tí torí nígbà míì yóò tako iye àwọn kan wípé ìdàpọ̀ ọkùnrin àtobìnrin onídọ́mọ how come ṣe bẹ́ẹ̀ mi lè mèrè ẹ̀mí kan ló fẹ́ ṣiṣẹ́ yẹn how come tó máa wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe máa rí bẹ́ẹ̀ àní sọ lálẹ́ torí mo rí pé àwọn èèyàn ti wà lókè tá a sì fẹ́ fún wọn láyè láti sọ̀rọ̀ ṣé ìgbà tí mo sọ tí Ọlọ́run kò dúró tiwa àfàwà Ismail ẹja sí máìkì yẹn fẹ́ bọ́ yín o. Assalamu alaikum warahmatullahi. Ẹ káàárọ̀ sọ ẹ kú ojúmọ́ àdúrà yẹn máa gbà ó jazakallahu khairan wa iyyakum. Mo dúpẹ́ lórí gbogbo conversation tẹ̀ ń fún wa mo rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo kò fẹ́ béèrè kankan ni ṣé ẹ má bínú ṣáwọn èmi ni èṣù Ògún ṣọ́ọ̀ṣì exist àwọn òòṣà yẹn ṣọ́ọ̀ṣì exist ọ̀ irọ́ náà ṣì ni. ẹ ṣe nírọ́ ní èṣù tí Yorùbá lẹ́yìn. mo Yorùbá ni mí mo ṣọ́ọ̀ṣì exist mo àmọ̀pọ̀ wà àmọ̀ tábà sọ̀rọ̀ pé Ògún àmọ̀kógún wà. ẹ ó dùn. ṣé ọṣà ni mo ti mọ̀ tó sọ pálá tá a má lè pín yẹn. ẹni wá tún sọ̀rọ̀ sì máa jábọ́. ẹ bá mute bẹ́ẹ̀ ẹ bá ti sọ̀rọ̀ ha máa jábọ́ afáwa Ismail. naam. ní Yorùbá lẹ́yìn. Yorùbá ní bẹ́ẹ̀ ni. níbo lọ́dọ̀ yín lẹ Yorùbá ọmọ ìlú wo ni yín lẹ. Ìbàdàn ni bàbá mi Ìbàdàn. yọ ẹ kì í ṣe Yorùbá. Ìbàdàn ní sẹ́yìn. níbo lọ́dọ̀ yín Yorùbá ní. níbo nílé yín níbo lágbólé yín nìbàdàn. Òkè Àdó. yọ ẹ ṣe Yorùbá. nígbà tí ẹ ń pe Òkè Àdó ní Òkè Àdó sẹ́rí nǹkan tí odò tí ò bá tójú yín kún ẹ ń gbọ́ mi sà. mo gbọ́ yín sà. ẹ mọ̀ kàn wọ̀ o sẹ́rí àwọn ìtàn tẹ́ lọ kà yẹn ìtàn tí wọ́n kọ táwọn kan kọ fún Ọ̀yọ́ empire ni kì í ṣe gbogbo ilẹ̀ yìí pátápátá ní jẹ́ Yorùbá o nígbà yẹn àwọn tí wọ́n ń pè ní Yorùbá àwọn Ọ̀yọ́ ni tí ò bá sì clear sí yín ẹ lọ gọ́gù ìjà tó ṣẹlẹ̀ láàrin the press war of 1948 ìwé ìròyìn tó jáde lọ́jọ́ náà lọ́hùn wọ́n ní ìwé ìròyìn Ẹ̀gbá àti ìwé ìròyìn ilẹ̀ Yorùbá ìgbà yẹn wọn àti àwọn yóò tiẹ̀ sí ti ìgbà náà pé ìwé ìròyìn Ẹ̀gbá àti ìwé ìròyìn ilẹ̀ Yorùbá kí ló bí tẹ́rí ìtàn tí ẹ bá ti mọ mọ́ọ̀chì nípa ẹ̀ ẹ má pè nírọ́ o
mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ẹ lọ wádìí dáadáa ẹ lọ ṣe research yín dáadáa afáwa Ismail ẹ ṣe research yín dáadáa mo tó sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ ẹ bá ṣe research yín dáadáa ẹ lè ta èyí fún ẹ̀dín náà tún lè ti bẹ̀ṣẹ̀ lọ́hùn wàláhì tọ́lá ẹ̀sùn ọ̀bẹ láìláà azim because àwọn kankan wà tí wọ́n translate sí èdè Yorùbá wàláhì tí ò rí bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ mi tí mo ti sọ èèmọ̀ pé àlìjànú ní àwọn arúnmọlẹ̀ ọ̀rọ̀kọ́rọ̀ nílẹ̀ Yorùbá àlìjànú ṣe déédéé ọ̀rọ̀ ẹ ti gbọ́ ẹ máa tán pè ní ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. mo gbọ́ yín àgbọ́yé. ẹ gbọ́ ẹ mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀. afáwa Ismail ṣé nẹ́tíwọ̀kì yín ò dá ní abẹ́ sọ̀rọ̀ ẹ lọ wádìí pé kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe lò gbésí ayé wọn torí Yorùbá pé gan nǹkan tí ò bá yé èèyàn bọ́ọ̀lẹ̀ ń bẹ́ o odò tẹ́fẹ́ kan sí yẹn odò tí ó gbà mẹ́ta. mo kí èrò ọkọ̀ rí bẹ́ẹ̀ ọ̀dà pé nẹ́tíwọ̀kì wọn ni ò dáa. no Òkè Àdó kọ́ ló sọ Òkè Adú wọn á náà pé Òkè Adú lókè Àdó Òkè Àdó ń bẹ nìbàdàn tẹ́ bá dé ìdí arẹ́rẹ́ nímọ̀lété bodè lẹ́tí máa wọ mọ́tò Òkè Àdó èyí ń sọ ọmọ Ìbàdàn mo gbé Ìbàdàn ni ìgbà yẹn mo ń tajà mo ń kọ́ sí ẹ̀wà títà ní Bódìjà so sẹ́rí Ọlọ́run ló kàn kádàrá ìrìn àjò ẹ̀dá ó níbi ṣe máa ń rí torí àwọn tó bí àwa Ọlọ́run ní kí àwọn náà rìn àjò ayé alágbára ni bàbá tó bí mi wọ́n lọ́kọ́ bá mi ṣe àforíjìn fún ọgbọ́n mi tó bá ti ṣẹ̀ ó sì bá mi kẹ́ torí tí bàbá èèyàn ò bá dá ọmọ ò lè dá torí ẹ̀yìn náà ti lọ ara abalọmọ ti gba kádàrá alhamdulilayi pé mo rí bàbá rí tó bí mi ọba ọdẹ tèyàn ò ní bàbá rí kó wá bú bàbá tí wọ́n bá ní bàbá rí kò ní bú bàbá. No, it's a good question ló béèrè wàláì question tó dáa ni ṣùgbọ́n mi ò rò pé tẹ́lí sára àwọn kan wà tí àwọn èèyàn máa ń ṣàṣìṣe ẹ̀ honestly àwọn kan wà tí wọ́n máa ń ṣe àṣìṣe ẹ̀ mi nítorí pé bóyá mo gbé ẹ̀sìn dání kí wọ́n á fi rọ́bò títọ́ lójú àbí kí wọ́n á máa tún wọn sá kí wọ́n á máa kọ nǹkan ní kí wọ́n rí àfin kí wọ́n á pè lóyìnbó wọ́n ṣe fún àfin lóyìnbó àfin ọmọ jẹ òyìnbó lóyìnbó ọmọ jẹ tó bá débi tẹ́tí ẹja sòtọ̀rọ̀ bó ṣe rí rèé tẹ́lí olóbùkù làwọn òyìnbó yẹn ọ̀yà àbọ̀nbọ̀ olóbùkù kan ni wọ́n tẹ́lí tọ́kọ̀ ti mindset tí wọ́n ti kọ́kọ́ sọ fún wa pé ọlọ́run funfun ṣètọ́ ní dúdú yẹn ó kó bá wa àwọn èèyàn ò dẹ̀ mọ̀ wípé they are trying láti impose ara wọn lé wa lórí náà ti pọ́lọ̀ ní funfun ká máa wò wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run wa. ẹ wá ní ṣètàn ní dúdú ẹ wá ń fi kọ́lọ̀ ròyìn ọlọ́run máa fi kọ́lọ̀ ròyìn ọlọ́run. ẹ wá ń fi kọ́lọ̀ ròyìn ọlọ́run hábà tí wọ́n dẹ̀ bẹ̀ lọ́wọ́ ẹlòmíì náà tó bá máa kàrámọ̀ ẹ̀ ń sìn sorry tó bá máa kàrámọ̀ ẹ̀ ó tẹ̀ táwọn àfáǹgbà míì tó bá máa kàrámọ̀ ẹ̀ ń sọ máa kàrámọ̀ ẹ̀ bí ọlọ́run funfun ní káì wọ́n lẹ́ bẹ̀ ọlọ́run super ó kọjá
game of mind bẹ́ẹ̀ ni Ọlọ́run kò jẹ́ ẹni tá a máa pè ní funfun. They only play on our intelligence. O lè máa pọ́ Ọlọ́run pé Ọlọ́run funfun. Ọlọ́run ní kọ́lọ̀. How? Báwo lè sọ pé Ọlọ́run funfun? Ọlọ́run funfun ni wàá ní ṣètọ́n ní dúdú. But ṣètọ́n wàá jẹ́ dúdú. Àwa tún ní màláíkà náà funfun. Ẹ̀rí. Because tá bá ń sọ fáwọn èèyàn gbà mí excuse me wọ́n dẹ̀ ní ṣètọ́n ara àwọn màláíkà ní kọ́lọ́n tó lè jáde tó mọ̀ ní wá sáré gbé dúdú wọ̀. Ẹ̀rẹ́rì prince mo nípa ẹja kọ́ breed nílẹ̀. ẹjẹ sáré sọ kankan ṣe ra àwọn òyìnbó yìí wọn ní. àwọn ìwé olórí burúkú ni wọ́n ṣe. ẹgbọ́n lè kúre. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. àwọn tó parọ́ pé gbogbo nǹkan tí pé ó sà ní nǹkan tán kó gbogbo ẹ̀ ọdún Halloween wọn ń ṣe ní bíbá ní UK bíbá. ọdún Halloween wọ́n ṣe é Saudi wọ́n ń ṣe Halloween lọ́wọ́lọ́wọ́ báyìí. Saudi ń ṣe Halloween lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ lọ sẹ́ẹ̀jẹ̀. Saudi wọ́n ń ṣe Halloween lọ́wọ́lọ́wọ́ báyìí. wọn gbádùn lọ́sẹ̀ irọ́ náà ń pa wọn láìkí wá fẹ́ ní tì even though àwa tá a wà ń bíbá wọ́n máa bá yín rẹ́rìn bọ́ndẹ̀ ṣe ń bá yín rẹ́rìn yẹn wọ́n dẹ̀ ń ṣe yín lẹ́yìn irọ́ ni o wọn gbádùn rárá bọ́n ṣe wà yẹn for nothing láti ilẹ̀ ni wọ́n ti láìkí Africa so wọ́n ti ń try àti conquer gbogbo àwọn Africa tẹ́lẹ̀. wọ́n láìkí Africa náà wá pè yín ní Africa ẹ mọ̀ tó wọ́n Africa ní Greek language land of oro wọ́n lọ́rọ̀ ní so àwọn afápayà. wọ́n láìkí ẹ̀ so wọ́n ti ń try àti conquer Africa tẹ́lẹ̀ so wọ́n rí i pé àwọn gbogbo kìnìyàn ọ̀jẹ̀ kan lè rí ibi conquer because ẹni tó ṣe fá tó bá jí láàárọ̀ tó béèrè pé kí ló máa ṣẹlẹ̀ lénìí ó lè ti sọ pé òyìnbó kan bó fẹ́ wá ṣe nǹkan báyìí o so wọ́n á ti mọ̀ọ́lé already bẹ́ẹ̀ torí ẹ̀ náà ṣe ní gbogbo kìnìyàn ò dáa àwọn wá fi ọgbọ́n wọn kó gbogbo ẹ̀ òun náà ń lò ní ọ̀dọ̀ wọn bí báyìí ń sìn wọn á dá kọ́bọ̀ nọ́tì wọn à ní kúre kẹ́lómi sọ̀rọ̀. tẹ́rí tó kàn fọ́ọ̀nì ni pé ìṣe normal ọ̀ya ẹ sí máìkì ẹgbẹ́nu sí máìkì ẹ ti wà lórí omi àkùnrin. bàbá mú kí n o ẹ kalẹ̀ ẹ ní ṣe lásán. ọ̀ya ẹjọ nínú làákàyè ẹjá gbọ́dọ̀ sí làákàyè òyìnbó ní wọ́n ní funfun lọ́lọ́run ṣetán ní dúdú. ẹ ń gbọ́ mi. ó wà pẹ̀lú bàbá. mọ̀láìkà funfun ni mọ̀láìkà áńgẹ́lì funfun. àbí ẹ̀kọ́ ni ẹ̀dẹ̀ nínú àwọn mọ̀láìkà ní àlejò ní ṣetán náà wà tẹ́lẹ̀ kí ló wá ló ti wá sáré sọ ṣetán dúdú. bàbá ẹ mọ̀ pé àwọn aráabí yẹn wọ́n mọ̀ pa àgọ̀. ẹgbàá mi láyé mi sẹ́mi náà sì jẹ́ because ẹ sà ṣe rí nígbà tí ẹ fẹ́ gbé àwọn ẹ̀sìn dání ẹ̀sìn tẹ́ ń gbé dání ẹ gbé dání gbé pé ẹ̀yin tẹ́ jẹ́ funfun ẹ̀yin lọ́lọ́run àwa tá àwa jẹ́ dúdú sálẹ̀ ń bí àwa jẹ́ èṣù ṣetán nígbà tá àwa jẹ́ ṣetán sálẹ̀ ń bí báyìí yẹn kí ló dé tó jẹ́ pé nígbà tó gbẹ́sìn yẹn wa kò yẹ ká gbà á. a ní kò sì tí máa ń sọ̀rọ̀ tá a bá sì ń sọ̀rọ̀ kì í ṣe rí bàbá wèrè tó náà òun yí báíbù padà sí yóò bá yẹn bàbá yẹn náà ṣe púpọ̀ ń bẹ̀. ẹ gbà mí láyé ẹ̀dẹ̀ wọlé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ máa gbé ẹgbẹ́ tàǹsì. bàbá wèrè tó náà ẹ bá bí òtìjọ́ bàbá tó náà ṣe báíbù ní English àbíbí kan sí Yorùbá yẹn bàbá yẹn tó yẹ kó sì wà láyé ní ẹ̀kọ́ yọpọlọ ẹ̀ báwo ló ṣe máa